ṣe rí ewé ọgbọ́ tó máa ṣe jẹ́ ìwé máa ń ṣe oje ṣe rí ewé ọgbọ́ yẹn wọ́n lè jà kó pọ̀ kó gbé sílé kó wá máa ṣe bíi tíì fọmọ yẹn kó máa ṣiṣẹ́ fún brain. Yorùbá Gidi TV. ẹ tún kú dédé àsìkò yìí ò ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé ń bi tẹ́ ti ń láǹfààní láti máa wo ìkànnì Yorùbá Gidi TV. Ọlákúnlé Fásùgbà lórúkọ mi. Lónìí mú wa pẹ̀lú Dr. Ọláònípẹ̀kun Odùkọ̀yà Aládò tí a tún jẹ́ bá àṣegùn ìlú Ìbàrìbà. ẹ káàbọ̀ sórí ètò sá. ẹ ṣeun olóòtú àdúrà wa ó gbà ọ̀rọ̀ yóò dayọ̀ okùn ayé ò ní kọ́ yín lẹ́sẹ̀ o ẹ kú ìgbìyànjú ẹ̀dẹ̀ ṣeun àdúrótì wa fún award tí a ṣẹ̀ gbà ìyẹn doctorate award tí a gbà ní Tryon University USA ọlọ́wọ́ bá mi dó tì yín ọlọ́wọ́ bá mi gbé yín ga ọlá yín náà ni ọlọ́ọ̀lọ́hún tẹ́ ẹ bá gbé wa jáde àwọn èèyàn ò lè rí wa nítorí pé nígbà táyà ríṣẹ́ ibi tá à ń ṣe ọ̀nà tó yẹ bẹ́ẹ̀ tó ń ṣe nǹkan tó ń polówó ní kọ̀rọ̀ àbẹ́ tó ṣiṣẹ́ ní kọ̀rọ̀ tí ò polówó bẹ́ẹ̀ tó yẹ pé ó ń ṣẹ́jú nínú òkùnkùn ni bọ́ tí tá à ń ṣe nǹkan ribiribi tá à ń ṣe ní kọ̀rọ̀ ẹni pé káwọn èèyàn mọ̀ wá nígbà tẹ́yìn náà ti tọ́ àwọn oògùn wa wò àwọn tó wá tọ̀ nílùú Amẹ́ríkà àwọn náà fún wa ní doctorate award yìí ti fún alternative therapy and herbalism. Please, Ọláònípẹ̀kun Odùkọ̀yà Sharafadeen, can you step forward, please? Ọláònípẹ̀kun Sharafadeen Odùkọ̀yà, also known as Alado, was born on the 23rd of March 1968 into the family of Agbafo in Odogbolu, Ogun State. Agbafo in Odogbolu, Ogun State, here in Nigeria. His parents are Chief Mrs. Salami Odùkọ̀yà. His mother was from Ifagbohun family in Odogbolu. The family of Ifagbohun are well known for Ifa consultation and spiritual cleansing. It's worthy of knowing that the branches that sprouted the fruit of Babalado are from traditional medicine origin. No wonder it would attain this far in alternative medicine. He had his education in Lagos, Lady Lack Primary School in Bariga, and CMS Grammar School, Bariga, for his secondary level of education. He was also with his spirit to assist and learn how to cure with herbs. So as soon as he finished his secondary education, he became a full-time consultant in natural medicine, while the father would sit back to relax. He bagged Bachelor of Science in Public Administration with second-class upper. He attended a lot of seminars, both here and abroad, on health and medicine coaching. Presently, he is in field of his PhD degree in natural health consultant at the Tryon University Global Extension. So, pẹ̀lú gbọ́dọ̀ àdúrà yẹn gbà wọ́n ọlọ́ba àgbéyìnga wọn. So, ẹ̀yin èèyàn wa tẹ́ wà nílé tẹ́ tó ń gbọ́ tẹ́ kí wa tẹ́ bá wa yìn wá tẹ́ bá wa ṣe ayẹyẹ pẹ̀lú gbọ́dọ̀ ọ̀rọ̀ tí yín ò ní dojúrú o ẹ máa ròkè níbi iṣẹ́ yín ni ẹ ṣeun. ẹ kú oríire lẹ́ẹ̀kan sí fún ti honorary award tí wọ́n fún yín fún ti doctorate degree eléyìí tẹ́ gbà tá a kó rere tó di inú ọgbà fásitì Ìbàdàn níbi sìmẹ́ǹtì gbé dunlẹ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì tún fún yín ní awọ́ọ̀dù ọ̀hún. tó àwọn èèyàn tó ti ṣe tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ lónìí wọ́n sì fẹ́ gbọ́ púpọ̀ sí i ẹ já mọ̀rọ̀ sọ díẹ̀ lórí àsọ̀rọ̀ nípa kidney stone àsọ̀rọ̀ nípa àwọn kòkòrò ara àwọn nǹkan tọ́lọ́run ọba ti fi ṣìkẹ́ wa ń bí ìta lè lò láti fi tọ́jú ẹ̀ ṣùgbọ́n ẹ já bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ èyí tí wọ́n ń pè ní autism tí máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọ kéékèèké tí wọ́n máa ń níṣòro pẹ̀lú ọpọlọ wọn tó yẹ kó gbé kankan ṣiṣẹ́ dáadáa. ẹ ṣe olótùú ṣe rí àìsàn autism yẹn kò ipò ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. tó ló kọ Yorùbá tí máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ náà. ó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n Yorùbá ò ní orúkọ pàtó tó jẹ́ orúkọ àpọ́nlé fún un wọ́n lè ní ọmọ tọ́pọlọ ẹ̀ sùn
wọ́n lè ní ọmọ tí orí ẹ̀ ò pé wọ́n lè pé dìdìrín ọmọ tó lè yẹ pé kò ń ṣe orúkọ tó bá nǹkan yẹn mu nìyẹn nítorí pé kí ni rìsáàsì ò tó ń gbà yẹn láti wò pé kí ló fà kí ni tó fa nǹkan yẹn so ohun tó fà òbí tó ń pe ọmọ ẹ̀ ní ọmọ dìdìrín àtọwọ́ ẹ̀ ló ti wá ń fà ń gbà mí torí pé ọmọ yẹn ò dá rẹ̀ ẹ̀rí pé ká tó ṣe ájò ọmọ ọkùnrin àti obìnrin máa pàdé bẹ́ẹ̀ ni wọ́n á dàpọ̀ tí wọ́n bá ti dàpọ̀ tí àtọ̀tán bá ní ò bá lálàáfíà tó ohun tó máa gbé sílẹ̀ ló wá gbé jáde fún wọn wọ́n ní pé ìrẹ́jẹ ò sínú fọ́tò bó bá ti dúró ló jáde so eléyìí ó jẹ́ ní tó máa ń fa àkọ́kọ́ fún autism yẹn ẹ̀kejì náà tó wà ní pé tó wà nínú ìran tó wà pé wà nínú ẹ̀jẹ̀ ti ìkànnù àwọn òbí wọ́n lè bírú ọmọ bẹ́ẹ̀ tó pé ọpọlọ ẹ̀ ò ní dá pé dáadáa tó bá lè yẹ pé àwọn tó pé máa ń lo oògùn púpọ̀ àwọn oògùn tó jẹ́ pé kẹ́míkà ni àbí àwọn oúnjẹ kẹ́míkà ni tó bá ti wà lára wọn tó máa bí ọmọ yẹn ó ṣeé ṣe kóun náà ní syndrome yẹn ṣe ti yẹ sìn so púpọ̀ nǹkan tó fa àwọn nǹkan yẹn lónìí kò ń ṣe pé ọmọ ló fà á bọ̀ tí ń táwọn òbí tó ti wà lára wọn òun ni tí wọ́n pọ̀ sára wọn wọ́n fi bí ọmọ yẹn. tó túmọ̀ sí pé ohun tó bí jẹ tó mu tó lò lásìkò ìlóyún ó lè ṣokùnfà á tàbí ìgbésí ayé ọkọ ìyàwó gan tó ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ó lè ṣokùnfà. ó lè fà á ẹ bá wò tí ọkùnrin bá ní àìsàn àtọ̀sí tó bá ń tọ ọyún tàbí tó ń tọ ẹ̀jẹ̀ tó bá fi fún ìyàwó ẹ̀ lóyún ọmọ tó máa bí ìǹtẹ̀márí lára ọmọ yẹn náà ni pé ó ṣeé ṣe kójú máa dùn ó ṣeé ṣe kọ́mọ yẹn máa ní ewo níbi abẹ́ ẹpọ̀n tẹ bá rí ọkùnrin tó ní ewo ní gbogbo ìgbà níbi abẹ́ ẹpọ̀n ẹ̀ tó yẹ pé ewo yẹn á tú tó bá yá dìgbọ́dọ̀ ọdún ló máa ń wá á lọ á tún wá á lọ á tún wá àbí kó jẹ́ pé ewo yẹn tẹ̀ wá jẹ́ kó wá padà ní ojú kò gbẹ́ ń bẹ̀ ó kàn wá ń bẹ̀ náà ní wá lójú bí ọ̀sà bí wọn fún tó pé ẹ̀kọ̀ọ̀kan á gbẹ díẹ̀ á tún ṣe kíní díẹ̀ ohun tó fà á ni pé àwọn òbí tó bí wọ́n ní àtọ̀sí nígbà tó máa bí so ìgbà tó fi á ní ewo yẹn kòkòrò àtọ̀sí yẹn fẹ́ jáde ni bọ̀ tó bá jáde ikàn yẹn sì wà nínú so ó ń já sí pé ohun tá a bá pọ̀ sí ìyàwó wa lára àbí tó wà lára ìyàwó wa òun náà ní tó wá bí jáde kí ni ìmọ̀ràn wa fáwọn èèyàn tó wá tí àwa tá à ń ṣáájú ọmọ àbí tá a fẹ́ bímọ òun náà ní pé ká gbé ìkọ́ tó bá fẹ́ fún ìyàwó lóyún ká kọ́ tọ́jú ara wa ká ṣe test ká tọ́jú ara wa dáadáa ká rí pé kò sí àìsàn kankan lára tí ẹ bá ṣe bẹ́ẹ̀ á lè bí ọmọ gidi tí ò ní ṣàìsàn so autism tá a sọ ń pa ẹ̀ yìí àmì tí a máa rí lára ọmọ tó bá ní autism náà ni pé ẹ máa rí nídìí pé ó lè má tètè sọ̀rọ̀ ìmíì ó lè má tètè rìn ìmíì inú àwọn ọmọ yẹn ó lè jẹ́ pé tí a máa bínú jù because ó fẹ́ sọ nǹkan kò rí nǹkan yẹn sọ so a máa bínú pé àwọn ọ̀gbọ́n tó ń sọ bí ó fẹ́ mú mi ní ó fẹ́ mú mi kò lè sọ jáde a kò máa bínú ni so àwọn àmì yẹn tí wọ́n máa rí nìyẹn bẹ́ẹ̀ náà ni àwọn àmì oríṣiríṣi míì bíi pé nígbà tí wọ́n á bí kó kọ̀ dédé máa yíjú sẹ́gbẹ̀ kan kó máa yíjú sẹ́gbẹ̀ kan kó má fẹ́ wojú àwọn èèyàn àbí kó máa rìn kó máa tiro ó pé ìfẹ́ bẹ̀rẹ̀ sí rìn báyìí ẹ̀kọ́ ni pé ó ń tiro ó ń fi tó ló fi rìn so gbogbo àwọn àmì autism nìyẹn so nípa gẹ́gẹ́ bí iléeṣẹ́ tiwa Aládùn Àṣà Herbal Research Center à ń ṣe research ní everyday lórí pé báwo la ṣe máa wá òpin sí ọ̀rọ̀ autism láti ṣe àwọn oògùn táwọn èèyàn ń rà tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa fáwọn èèyàn tó yẹ pé àwọn ọmọ tí ò lè sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń sìn àwọn ọmọ tó yẹ pé feelings tó yẹ sọ jáde kò lè sọ ìmí wà tó yẹ pé a máa repeat ọ̀rọ̀ kan tó bá ní pé stop talking òun náà kò máa sọ pé stop talking a máa repeat ẹ̀ tó ti yé sìn tó fà ní pé brain yẹn ni a tó wá ṣe àwọn oògùn fún brain ìpè tó bá lo oògùn yìí ó bá jẹ́ kí brain wà active tó bá lo ilé ó bá jẹ́ kí then àwọn èèyàn fún ara wọn tó mọ̀ nílùú òyìnbó àbí anywhere tó wá ṣe bẹ́ẹ̀ wọ́n á gba àwọn speech therapy ìyá máa kọ́ wọn bó ṣe ń sọ̀rọ̀ wọ́n á gba àwọn oríṣiríṣi doctor tó máa kọ́ oríṣiríṣi kọ́ fẹ́ẹ̀ tó wá dẹ̀ lówó nìyẹn but oògùn ìbílẹ̀ tó máa ṣe ni pé ó máa ṣiṣẹ́ fún brain á jẹ́ kí brain yẹn wà active padà fún láti máa ṣe kí normal tó yẹ kọ́ ọmọ yẹn máa ṣe kí ó ti yé sìn á máa jẹ́ kí ó lè máa respond sáwọn èèyàn dáadáa á dẹ̀ jẹ́ kó lè sọ̀rọ̀ jágara nǹkan tá a ṣe nìyẹn but n ta fẹ́ ká kọ́ra lé ní òun náà ni wípé kí ni àwọn ètò àwọn òbí nínú ilé tí wọ́n lè fi kún ìrànlọ́wọ́ ọmọ yẹn ara tí wọ́n lè fi kún òun náà ni pé àwọn ewé kan wà tó yẹ pé ewé yẹn ní vitamin lára ẹ wò ó sí ẹ lè ní pé ó dáa nǹkan tó fa kiri tọmọdé yìí ni pé àwọn òbí ẹ̀ máa ń lo nǹkan kẹ́míkà
gbogbo oògùn tó ń lo oògùn kẹ́míkà ni wọ́n ti ní supplement kẹ́míkà ni wọ́n ti lo oògùn eré kẹ́míkà ni so ó ti wá wà lára wọn tó bá máa bímọ ọmọ yẹn máa ní àwọn àìsàn yẹn bọ̀ nísìnyí wọ́n á ní pé kó tó máa lo multivitamin fáwọn ọmọ yẹn kò wá jẹ́ artificial one mọ́ àwọn ewé wà tó yẹ pé ó ní vitamins lára dáadáa àwọn ewé ìlàfẹ́ káwọn èèyàn wá lọ ní lọ́wọ́ nílé dípò lílo àwọn multivitamins dípò kó máa lọ lu àwọn kẹ́míkà wọn yẹn tí wà kó tó máa fi kún tó ń ṣe àwọn ọmọ yẹn ara àwọn ewé tí a ní káwọn èèyàn máa lò òun náà ní ewé ọgbọ́ ṣe rí ewé ọgbọ́ tó máa ṣe jẹ́ ewé kó máa ń ṣe oje ṣe rí ewé ọgbọ́ yẹn wọ́n lè jà púpọ̀ kó gbé sílé kó máa ṣe bíi tíì fọmọ yẹn ó máa ṣiṣẹ́ fún brain pàápàá ọmọ tó bá gbé síkúsẹ̀ náà wọ́n máa ṣe ní tútù náà nǹkan wọ́n máa ṣe ní tútù wà òkè ní tútù tó máa gbó ńkọ́ tó máa gbó náà ó dáa tó máa gbó wọ́n á jẹ́ kó ọmọ yẹn máa mú. ìbọn ńlá gbóúnjọ kan tá a fi mílíkì sí. ó gọ́gọ́ nìyẹn ó tá a gbó la fi mílíkì sí yẹn ni tá a gbó ní àfi mílíkì sí. ọmọ yẹn dàbí ìtàkùn báyìí. bẹ́ẹ̀ ni ìwé onítàkùn ni ìwé onítàkùn ni so tí èèyàn máa gbó bẹ́ẹ̀ tó bá fi mílíkì sí vitamin tó wà lára ẹ̀ ó ríṣì púpọ̀ ó dẹ̀ wà natural ó máa ṣiṣẹ́ fún ọmọ yẹn tó wọn bá ní àìsàn sickle cell òun la máa ń lò fún àwọn ọmọ tó ní sickle cell bọ̀ níbi ìrísà tá à ń ṣe lápadà á rí i pé ó máa wúlò fún àwọn ọmọ tó ní autistic syndrome yẹn kí ló fà á ni pé brain wọn tí wọ́n bá ti dàgbà púpọ̀ tó wọ́n bá ti dàgbà jù ó ṣiṣẹ́ fún tó máa tètè yá fún ọmọ tí ò ti dàgbà púpọ̀ tó wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbó tó ń fún brain yẹn á bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ padà á máa fún ní nutrient tó máa yẹ kó lè wà active tá a lè máa ṣe real normal tá à ń fẹ́ then ìyẹn ewé ọgbọ́n nìyẹn then ewé ọ̀gẹ̀dẹ̀ náà wà tó pé òun náà ní vitamin irú àwọn ọ̀gẹ̀dẹ̀ báyìí ẹni ọ̀gẹ̀dẹ̀ ìbàjẹ́ àgbààgbà ìbàjẹ́ paranta ọ̀gẹ̀dẹ̀ odò náà anyone tó wá jẹ́ pé ewé ọ̀gẹ̀dẹ̀ báyìí ó dáa láti máa ṣe fún kèdè ẹ̀rí pé ewé ọ̀gẹ̀dẹ̀ wọ́n máa sè òun náà ni wọ́n máa ti sè ewé ọ̀gẹ̀dẹ̀ yẹn wọ́n máa jẹ́ kó bọ̀ wọ́n wá sẹ́ ní ìsìtẹ̀dá wọ́n jẹ́ kó máa mú ní gbogbo ìgbà kò ní dàyàn láàmú pété but ó ní vitamins tó dáa àgbàlagbà náà lè mọ àgbàlagbà náà lè lò ó máa ń jẹ́ kí brain lè ṣe dáadáa ṣàmì ṣe é sè then pòròpórò kàwàbà ó ní ewé tí ọkà bàbà tó bá fi ń ṣe ẹ̀kọ́ yẹn ewé ẹ̀ ó máa ń pọ́n dàbí ẹ̀jẹ̀ báyìí a ti ṣe òun náà àti ṣe jáde pípẹ́ àti lọ́tàpẹ̀ ní hemotrit ewé ẹ̀ la fi ṣe tẹ́ máa lọ ewé yẹn dáadáa tó bá lè ewé dáadáa wọ́n á ṣe ewé yẹn bíi tíì wọ́n máa wá ṣẹ́ tó bá ti wá ṣẹ́ jẹ́ kó máa mú ó lè fi mix a máa mú ó máa jẹ́ kí brain yẹn kó wà active ó máa jẹ́ kó wà active tí brain láti wà active tó ní nutrient lára ẹ rí i pé àwọn kan yẹn máa kúrò díẹ̀ ètí ẹsẹ̀ ṣé rí ilé ayéta wà yìí ó ní Ọlọ́run ti dá wa dáadáa but àwọn mistake díẹ̀ wà níbi ìtọ́jú ara wa àbí níbi ìbálòpọ̀ ara wa àbí níbi ìbímọ ara wa ẹ ká máa wò ó tẹ́lẹ̀mí bá ní oyún bó ṣe ní oyún yẹn ó láti ṣọ́ra láti máa ṣọ́ àwọn oògùn tó wá jẹ́ kẹ́míkà láti máa lò pèsè ìgbà tí ẹnìyẹn wà nínú oyún a máa wò pé àbúrò ṣe lóyún yìí pé kó máa lo pregnancy care àwọn pre-care àti oríṣiríṣi tó ń ṣe oògùn yẹn tábẹ̀ sí ìlò wọn ò wò pé ohun tí wọ́n ń lò yẹn ò ń ṣe natural thing òun ló ń ṣàkóbá fún àwọn ọmọ òun ló ń ṣe àkóbá fún ẹ nítorí nípa ẹ̀kọ́ tá a kọ́ nípa research tá a ṣe a rí i pé àwọn nǹkan tí à ń lò sára àbí tá à ń jẹ sára tó jẹ́ kẹ́míkà orí kékeré máa pọ̀ sí mo sọ pé tẹ́tẹ́lẹ̀ kò pọ̀ nísìnyí a ti rí àwọn tó ṣe research kan tó ní nísìnyí sí year 2000 year 1990 wípé a ti ní 750% increment nípa autism wọ́n sọ pé èyí tó wà ní autism yẹn ní China àti America wípé ó pọ̀ ju àwọn ìlú tó kù lọ fún àwọn ọmọ tó ní percentage yẹn so compare sí àwọn tó tí ò ní kí ló fà á ju pé àwọn ìlú tó lajú tí wọ́n ń lo nǹkan àlùmọ́nì tó pé nǹkan ọ̀tún débi pé nísìn wọ́n lè ní pé iṣu o àwọn ògbìn ńlẹ̀lẹ̀ mọ́ wọ́n lè ní pé kẹ́míkà náà fi gbin iṣu àwọn ẹdìyẹ tá à ń sìn tó pé wọ́n máa ń yẹ́yin wọ́n máa ń bíra wọn ní nọ́mà bọ́sẹ̀ máa ń bíra wọn yẹn nísìn kẹ́míkà ló ń bí wọn débi kọ́ tẹ̀sí ń tàyà láti ṣe kẹ́míkà èèyàn náà òun ló ń fa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wa ń sìn pété sìn ẹ máa wò tí wọ́n bá ní pé àwọn engine bóyá wúlò tó fún wa owó ẹ̀mí ti carbon monoxide so ó dẹ̀ affect àwọn èèyàn ẹ wò tí wàá sí mọ́tò tó pọ̀ tó báyìí gbà yẹn
ṣe rí pé wàhálà ẹ ní yóò pọ̀ so ń jásí pé ọ̀làjú pẹ̀lú ohun tó ń ṣàkóbá fún ara so bó ṣe wá ń wí àwa lè ta ọ̀làjú nù a lè má lo ọ̀làjú ó tà ṣe ń ṣe ọ̀làjú náà ni so kí wá ní solution náà ni pé ká padà sí ìpìnlẹ̀ ká bẹ̀rẹ̀ sí máa lo ewé àti egbò àwọn ewé tí ó lágbára fún ìtọ́jú ara bẹ́ẹ̀ fún ìyẹn nípa autism nìyẹn then ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ sọ òun náà ni nípa ulcer àti kòkòrò ara ìtàfẹ́ sọ yìí náà ó wà nínú ọ̀gẹ̀dẹ̀ ewé ọ̀gẹ̀dẹ̀ yìí náà ni tádùkù tì tí ti yé sìn àbí egbò ọ̀gẹ̀dẹ̀ tó bá ti lè ṣá ọ̀gẹ̀dẹ̀ báyìí tó bá ti gé dáyẹn bẹ́ẹ̀ ẹ rí i pé ó máa sun omi jáde tó bá ti bẹ̀rẹ̀ sí ní sun omi yẹn jáde èyí tó wà láàárín yẹn tó bá fún omi yẹn tàbí a tẹ inú ẹ̀ fún omi yẹn tí yàrá bẹ̀rẹ̀ sí ní lò ó dáa fún àìsàn ulcer then fún kòkòrò ara náà tí ẹ bá ní kòkòrò lára a ṣe fídíò kan tí mo display àwọn bá yẹn ṣe àwa aloe vera ìgbà aloe vera yẹn tá bá là á níwọ̀n tí a lálẹ́ yìí tá bá rí ó ní fùkẹ̀fùkẹ̀ ó ní bí ẹ̀dọ̀ nínú ẹ̀dọ̀ yẹn a máa mú síbì kan a máa mú oṣù yẹn ní pupa yẹn a máa fi oṣù yẹn a máa lọ òun náà mọ́nú ẹ̀ nígbà tá a mú oṣù tá a lọ mọ́nú ẹ̀ tán a máa mú òrí à á lọ pẹ̀lú ẹ̀ a máa mú ewé àsùnwọ̀n à á lọ pẹ̀lú ẹ̀ tó bá lọ pẹ̀lú ẹ̀ tàbí pẹ̀lú òrí tí ẹ̀ bá ní kòkòrò lára tó bá fi ń pa ó máa jẹ́ kó tọ́ wọn ànámà pé ti é sìn gbogbo àwọn skin burn tó máa ṣe àwọn ẹlòmíín níbi àbá ti lo àwọn oríṣiríṣi bíi mascara oríṣiríṣi náà ti lò tó ti para àbá àwọn cream náà ti lò tó ti jẹ́ kó ní skin burn ó máa jẹ́ kó wà òkè ara máa wà òkè fún so bẹ́ẹ̀ náà ní tá à ń sọ nípa ewé ọ̀gẹ̀dẹ̀ yìí náà omi ọ̀gẹ̀dẹ̀ yẹn tí a bẹ̀rẹ̀ sí ní lò ibi tó wá jẹ́ ibi tí ò bá clean lára kí ọ̀ fi pa pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́ọ̀bà ẹ̀rí pé ó máa wà òkè gbogbo eléyìí natural gift látọ̀dọ̀ Ọlọ́run ọba ni bá mi jẹ́ ká wà dáadáa ní àlàáfíà ara then a tún sọ nípa àwọn obìnrin míì tẹ́pá tó fẹ́ fún òyìnbó àti kó tún lọ níyẹn náà lọ́wọ́ òun náà ní bíi ewé abíwẹ́rẹ́ ṣe rí tí obìnrin tó bá ń bẹ lọ́n fọ́mọ tó bá yẹ pé àbí ó ti wá lóyún náà ni ó ń bẹ lọ́n fọ́mọ tó wá lóyún tó bá ti wá rí pé ó ní problem tó wá pé wọ́n pè ní narrow hips tó yẹ pé hips ẹ̀ ó kéré dàbí ọkùnrin kó gbìyànjú kó máa lo ewé abíwẹ́rẹ́ kó tó di pé ó lóyún tó wá lóyún tó yẹ sí wà lóṣù kan kó máa lo ewé abíwẹ́rẹ́ tó bá bẹ̀rẹ̀ sí lo ewé abíwẹ́rẹ́ yẹn ó máa ń jẹ́ kí ọmọ á kéré nígbà tó ṣẹ̀ṣẹ̀ bí tó bá ti wá bọ́ọ̀lẹ̀ tán ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ máa sanra ṣe àwọn kéésì àwọn àgbàlá máa ń lò tó bá lọ ṣe máa lo ewé abíwẹ́rẹ́ yìí bó ṣe máa lo ewé abíwẹ́rẹ́ yìí ni pé wọ́n máa lọ tó bá ti lọ dáadáa wọ́n máa dà sínú ògèrè epo wọ́n dà sínú ògèrè epo wọ́n máa fi síbi wọ́n máa fi máa lò díẹ̀díẹ̀ ṣe àwọn kéésì ìyẹn lè tó wá lè lọ sẹ́gbẹ́ kan tó wá lè sẹ́gbẹ́ kan kó máa méṣe kó máa fi epo la pẹ̀lú gbọ́dọ̀ bẹ̀ sí ìlú bẹ̀ yẹn kò ní ní problem pé ọmọ wa tóbi jù kó tó jáde tó wá bọ́ọ̀lẹ̀ òun ló máa padà tóbi tó wọn lọ́ba máa ń ṣe lé ó jẹ́ àwọn ẹ̀kọ́ báyẹn fún àwọn èèyàn ní àsìkò yìí. ẹ já sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn oògùn yín. àwọn oògùn wa ẹ rí i pé kò kí ń ṣe àìmọ̀ fólóko ṣùgbọ́n àwọn èèyàn wa tí wọn ò tí ì mọ̀ àfi tó máa ṣàlàyé ní gbogbo ìgbà kí wọ́n bá lè ṣe ẹ rí àwọn ewé tá a dárúkọ yìí pé wọ́n da láti ṣe báyìí òun náà la fi ṣe àwọn oògùn yìí oògùn natural material alálòsí kò sí kẹ́míkà kan nù ẹ̀ nípa báyìí gbogbo àwọn tó bá ní problem gba pé ògè kẹ́míkà ló fún ní problem àbí àwọn traces bí irin tó máa ń wà nínú àwọn chemicals yẹn ló wọ inú àrèlédè cancer àwọn lè máa kápá ẹ̀ ẹ̀rú oògùn àkọ́tà amúdání tá a pè ní lego herbal mixture yìí oògùn àwọn àgbàlagbà ni tó àwọn bàbá ti máa ń ṣe tí a bá ní àìsàn ní ara yúnyún ni àbí àìsàn inú iṣan àbí èèyàn á rí pé òun ní ìdọ̀tí inú ẹ̀jẹ̀ lego herbal mixture blood purifier ni ó dáa fún un púpọ̀ tí a bẹ̀ sí nílò pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́mọba ó máa wà dáadáa ni ó wà nílùú Amẹ́ríkà ó wà ní London báyìí ẹ lọ sí ọ̀dọ̀ ìyá oskonto tó wà ní Indianapolis ẹ máa rí àwọn oògùn ara bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ yanturu gbogbo àwọn tí wọ́n fẹ́ bí wá àbí tí wọ́n fẹ́ rà ẹ lọ síbẹ̀ wọ́n ó tà fún yín ní ọ̀pọ̀ yanturu bẹ́ẹ̀ náà ní New York lọ́dọ̀ ṣìfẹ́nẹ̀yẹ ẹ rí lego herbal mixture ó dáa púpọ̀ fún ara yúnyún àbí ìdọ̀tí inú ẹ̀jẹ̀ àbí iṣan ara tó ń dà láàmú tó ń fàyàn so ó ní pajákọjá ni lego herbal mixture ó dáa fún kí ló fà á ni wípé n tó máa ń fa kí ẹ máa ní iṣan fífà so òun náà ni pé kí inú ẹ̀jẹ̀ kó block ó ní cholesterol ni o àbó ní ọ̀rá ni tó bá ti block ẹ̀jẹ̀ yóò ráyè move síbi kejì tó bá débẹ̀ yàrá pé ẹ̀jẹ̀ ibẹ̀ yẹn kú ibẹ̀ yẹn kú ibẹ̀ yẹn ò dẹ̀ kú ẹ̀jẹ̀ tí ó ní oxygen
ni ò débẹ̀ so yẹn lábẹ́ pé lèmi wá ṣí ẹsẹ̀ báyìí lákọ̀ọ́ pé jẹ́ dúdú kí ló fà á ní pé oxygenated blood kò dé side ibẹ̀ yẹn lè go herbal mixture ó dà pọ̀ jù fún un. a ṣe osconto capsule àti osconto mixture òun náà ni méjì mo mú dání. olómi àtòní oníhóró bẹ́ẹ̀ ni a ṣe ní capsule ẹ̀ náà ó dáa fún ẹ̀yìn dídùn ó dáa fún inú kíkún ẹlẹ́mìtẹ́ bá ní indigestion nígbà mi tó bá ní bloating nínú inú ẹ̀ á kún tó bá lè mú osconto ó dáa pọ̀ jù fún obìnrin tó yẹ kó nǹkan oṣù ẹ̀ náà ṣe ségesège àbí kò sí ẹ̀wá rárá ni osconto mixture mo ra ní kó ń tàn lọ lò kó mix ẹ̀ pẹ̀lú ọsàn ẹ̀wẹ́ ó dáa pọ̀ jù fún ẹlòmíì wá ní cholesterol tó pọ̀ lára bábẹ̀ sí lo osconto ó máa yọ ọ̀rá inú ẹ̀jẹ̀ yẹn á dẹ̀ wà ní àlàáfíà lẹ́ẹ̀kan mò ń sọ nípa pípé pòròpórò kàwàbà àti ewé ọgbọ́ òun náà láti ṣe sí hemotrit yìí àṣe iṣẹ́ tó ṣe pọ̀ àkọ́kọ́ ni pé ó máa ń boost immune system ẹlẹ́ẹ̀kejì òun ni pé ó dáa fún àwọn ọmọ tó bá ní fìníkúfọ̀lá dìde tó pè ní sickle cell àbí àwọn tó bá ní autism yẹn náà àwọn kan nínú wọn a máa ń prescribe eléyìí náà fún wọn tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ sí ní lò á lè boost brain wọn lè máa gbàgbé nǹkan because nínú àwọn ọmọ yẹn náà yìí sáì tó máa rí ni pé á máa gbàgbé nǹkan tó bá ní kó ṣe ó lè tún padà tó tún ṣe tó ti bá wí á tún padà sí díẹ̀ pé ti èsì so á dẹ̀ pé tó bá wà school níbi tẹ̀ máa tó ń sharp gan inú wa school ó máa sharp gidi gan á mọ̀wé dáadáa pọ̀pọ̀ tó bá ní pé kò ní lè sọ̀rọ̀ dáadáa jáde so nípa báyìí ẹ ká tọ́jú ara wa o ká tọ́jú àwọn ọmọ wa tó pọ̀ wọn nígbẹ̀yìn wa o ìdí èsì ẹ wo abioticin eléyìí ó dáa fún bacteria àti virus tó wà ní ara fún infection tó bá ń dà láàmú abioticin iléeṣẹ́ babaládò ara ṣe jáde pẹ̀lú ìmọ̀ tó dájú nípa pé tí nǹkan bá ń ṣẹ̀ ní àgọ́ ara ó wá ní pé infection ni o àti tó wá di wàhálà fún wọn àbí kí ni ìtọ̀ máa ń jó ni o àbí ó di pé nǹkan máa ń ní káàkiri ara wọn ni o á ní kó lo abioticin tó jẹ́ antibiotics fún ìgbìn ìbílẹ̀ a tún ṣe aládùn therapy oògùn tó ti ń polówó ara ẹ̀ ni ara ògbó eléyìí wà ní oògùn tó fi fún wa ní doctorate degree ní University of Ibadan pẹ̀lú àwọn Trans University ní USA tó yẹ fún wa rẹ̀ ara ògùn yín pẹ̀lú tó pé ọkàn ògùn ẹ̀wọ̀n tí mo mú lọ́wọ́ yìí ó ní pè ní aládùn therapy tó ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ríru hypertension ara àwọn ògùn tí wọ́n kó lọ sí Triumph Biblical University láti lè fi ṣe test nípa àwọn ògùn wa nínú àwọn ògùn wa tí wọ́n kó lọ oríṣi márùn-ún ni àwọn márùn-ún yẹn wọ́n kó lọ láti ti gbìyànjú pé àṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó wáyé bẹ́ẹ̀ ni wọ́n á fún wa ní doctorate degree nílùú yẹn ní University of Ibadan yàtọ̀ sí eléyìí wọ́n tún ní àwọn oògùn wa kan tó tún ń ṣe lórí lọ́wọ́ báyìí àwọn náà tó wá jẹ́ PhD student náà yàtọ̀ sí àtúnṣe ní doctorate degree lọ́wọ́ báyìí nípa ewé àti egbò yìí náà ni lórí doctorate degree on alternative therapy and herbalism so kò ń ṣiṣẹ́ kọ̀rọ̀ iṣẹ́ táwa náà ò dúró nípa research ni ẹ̀wọ̀n tí wọ́n á mú dání tí a bá ní ẹ̀jẹ̀ ríru tí ó bá rí pé kò lè ó fè àyè ń ṣe kílókíló ó ń fè ní kó ń fọlá jẹ kò tó wá ronú sùn kó lọ lo aládùn therapy alẹ́ nìkan la máa ń lò àti ṣe ló ní capsule sìn tí a bá ti lò ní alẹ́ bóyá lo yẹ kó gbìyànjú tó bá lò fún ọjọ́ mẹ́ta kó máa ṣẹ́kì bp ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ lọ́nba á stable á wà okay àwọn bàbá tiwa ni a ṣe HPLD vein ètò ìwọ̀n dání la pè ní HPLD vein HPLD vein ó máa ń ṣe fún arthritis àti rheumatism tàbí tí a bá ní àìsàn stroke tó jẹ́ pé ẹsẹ̀ kò wá ṣe é gbé mọ́ a bá ti ṣe eléyìí fún tọ̀hún ìyẹn HPLD vein tó bá bẹ̀rẹ̀ sí nílò pẹ̀lú ògùn ọ̀dọ̀ ọlọ́ba iṣan ara á jí egun ara á wà alágbára òun náà lè máa ṣe kébékébé fún HPLD vein yẹn fún ẹni tó wá ní ìtọ̀ ṣúgà ẹ má wò rẹ̀ jìnnà mọ́ ẹ má ṣe wàhálà rárá sugarless lélẹ̀ sugarless therapy kì í jẹ́ kí èèyàn ní àìsàn ṣúgà ara ni kí èèyàn ní àìsàn ṣúgà ohun tó máa ń fà á pọ̀ ẹ rí pé ẹlòmíì níbi ìjẹkújẹ tiẹ̀ ni ẹlòmíì níbi ìmúkúmu ni ẹlòmíì kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ pé àjẹbí ni wọ́n bí mọ́ ni tó yẹ pé pancreas ẹ̀ wà ní agbára pọ̀ láti produce insulin tó máa fight against disease tí yà ń sọ yìí àmọ́ fótó ọmọ kó máa lo sugarless therapy tó bẹ̀ sí ní lò pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run tó wà fi máa lò láàrin oṣù méjì ẹ rí i pé immune system yẹn pancreas yẹn wà òkè padà á lè máa produce normal insulin tó máa fight against àwọn problem tó níyẹn. a ní ojú ẹ̀dọ̀ kì í fọ́ tí àwọn àbá wa ti ṣe jáde tipẹ́tipẹ́ táwọn náà wá develop báyìí tí àwọn bẹ̀ sí lo ilé wọn lójú ẹ̀ ò ní fọ́ gbogbo àìsàn ojú kójú tó wá ń dà láàmú
kó ṣàgbìyànjú kó máa lo ojú ẹ̀dọ̀ kì í fọ́, ojú ń tọ̀hún ò ní fọ́, ojú yẹn á dẹ̀ máa clear, á máa wà okay padà díẹ̀díẹ̀. A ṣe organic organ tó ṣiṣẹ́ fún ẹni tó bá ní àìsàn hepatitis. Ẹ̀rí hepatitis àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni. Ara àwọn oògùn tí à ń sọ náà nìyẹn, organic organ, òògùn ti polówó ara ẹni. Ó gbé wa jáde, ó gbé wa hàn débi pé àwọn èèyàn wá mọ̀ wá nílẹ̀ àti lókè òkun, wọ́n dẹ̀ fún wa ní ìwúrí àti àpọ́nlé. Wọ́n dẹ̀ ti wá nígbà àkátó lè bá a ṣiṣẹ́ sí, wọ́n tún fún wa ní àwọn àǹfààní tó pọ̀ àtàwọn tá a máa lò bí àwọn irinṣẹ́ oríṣiríṣi. Ìwọ tó bá ní ẹni àìsàn tó bá ń dẹ̀ ẹ́ láàmú, ó lè pe nọ́mbà wa ká fún wa ní ìmọ̀ràn àti òye, ká fún wa ní ìmọ̀ràn àti àlàyé. Ẹ rí i pé iléeṣẹ́ wa kò ń ṣàwa nìkan náà ni, iṣẹ́ tíìmù ni, kò ń ṣe nǹkan àdáṣe. Kò tó yẹ pé a kó àwọn onímọ̀ jọ, àjọ wa ń ṣe research lórí pé eléyìí tó rí báyìí kí lọ́nà àbáyọ lórí ẹ̀, èyí tó rí báyìí kí lọ́nà àbáyọ lórí ẹ̀. Gbogbo ẹ̀ tó bá ń gbọ́ mi lára pátá, gbogbo àìsàn tó bá ń ṣe níṣẹ́ àìsàn tí ò gbóògùn. Wọ́n ti ń ṣe ní àgọ́ ara, ojú sí wa nípa ewé àti egbò ni o, ká fún wa nímọ̀ràn ń bẹ̀ nípa ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba, á wà ní àlàáfíà ni. Ẹlòmíì wà tó yẹ pé inú ẹ̀ máa ń kún ní gbogbo ìgbà ni. Ẹlòmíì wà tó yẹ pé nǹkan máa yí káàkiri inú tiẹ̀ ni. Obìnrin wà tó yẹ pé ó ti ń bẹ lọ́hùn fún ọmọ, tó yẹ pé ó ti náwó títí owó ti tán kẹlẹ̀. Ẹlòmíì gbàgbọ́ ó ti ẹ̀ tó ṣe IVF tó ní kó máa ṣe ẹgan, ó ṣe tó oyè òkú dúró sí lára. Ojú sí èmi Bàbá Aládò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ba nípa ewé àti egbò, a máa rí ọ̀nà àbáyọ lórí ẹ̀. Ohun tó fi jẹ́ kí a gba oríyìn nìyẹn, torí pé a dúró ní àwa nìkan, a dẹ̀ dúró ní ìmọ̀ tiwa nìkan. Bí a ṣe fi ojú inú wo àwọn àìsàn míì, àlá tó ń fi ojú òde wò, láti lè fi rí ọ̀nà àbáyọ nípa ewé àti egbò tó dára lójú. Ẹlòmíì wà, ó wá ní àwọn àìsàn tó jẹ mọ́ pé kí orí máa fọ́ ní gbogbo ìgbà. Orí wa ń fọ́, wọ́n wo BP ẹ̀, wọ́n ní kò ṣe BP ló ń ṣe. Bórí ṣe wá ń fọ́ yìí, wọn ò mọ ohun tó fà á. Àwọn nǹkan àtàwọn àgbààgbà máa ń pè ní ẹ̀fọ́rí túlu. Àwọn ará máa ń pè àwọn ẹ̀fọ́rí kan ní ẹ̀fọ́rí tá a máa ń tẹ̀ mọ́lẹ̀. Àwọn kan máa ń pè ní ẹ̀fọ́rí àṣàsí náà dẹ̀ wà. Táwọn kan ọ̀wọ́n ní òde ọ̀sìn tó ń pè ní ọ̀fà. Gbogbo ọ̀nà tó bá wá ń bẹ̀, ẹ pe nọ́mbà wa 08028121088 tàbí 07031002744. Ẹ̀yin tí ẹ wà ní Manchester ní UK, ẹ máa rí àwọn oògùn ara ní Manchester. Ẹ pe Mr. Lawrence ní Manchester, ẹ rí nọ́mbà wọn lórí screen wa, ẹ pè wọ́n bẹ̀. Ẹ̀yin tí ẹ wà ní London, ẹ lọ sí Dustin Market lọ́dọ̀ Alpha and Omega, ẹ rí àwọn oògùn ara lọ́dọ̀ tiwọn náà. Nípa àwọn oògùn wa, oògùn Bàbá Aládò tó bá débẹ̀, wọn ó tà á fún yín, ẹ wà dáadáa. Ètò bá yé yín nínú ẹ̀, ẹ pè mí ká fúnra ní ìmọ̀ràn àti àlàyé. Àbí wọ́n tó bá rí pé o fẹ́ ṣàlàyé tí ó ń ṣe ní àgọ́ ara, má rojú àti pè wá. Ẹ lè máa pè ẹgbàá mi kan má ti gbé, kò ní pa fi ṣe ìgbéraga, torí àwọn iṣẹ́ yín tá à ń ṣe náà ni ká máa ń bísí díẹ̀díẹ̀. Bọ́ ṣàgbìyànjú kẹ́ pè mí, kẹ́ bá mi sọ̀rọ̀ lórí 07031002744 tàbí 08028121088. Ẹni tó wà nílùú Amẹ́ríkà, ẹ lọ sí New York lọ́dọ̀ ṣe fiṣẹ́ náà yẹ, ẹ rí àwọn oògùn ara ń bẹ̀. Àbí ẹni tó wà ní Indianapolis, ẹ lọ sí ọ̀dọ̀ ìyá Oskunto. Àwọn náà ra oògùn wa ni. Nígbà tí wọ́n rí bó ṣe rí, wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wa tà oògùn tó ń polówó ara ẹ̀ lélẹ̀. Àbí tẹ́ bá lọ sí Canada ní Westward Immigration Services, ẹ rí àwọn oògùn ara lọ́dọ̀ tiwọn náà. Ṣùgbọ́n ẹ pe nọ́mbà wa ká lè júwe ibi tí a gbé rí àwọn oògùn ara níbi tó wá tọ́ sí yín. Ẹ tó wà ní Nàìjíríà lẹ́ bá ń bọ̀, ẹ máa bọ̀ ní head office wa tó wà ní nọ́mbà 4 Bàbá Aládò Close, Ọpẹ́ Olúwa Ìta Ọ̀sìn nílùú Abẹ́òkúta. Nọ́mbà 4 Bàbá Aládò Close, Ọpẹ́ Olúwa Ìta Ọ̀sìn ní ìlú Abẹ́òkúta. Ẹ lè rí oògùn ara ní Èkó, ní Ègbè, ní Sẹ̀lẹ̀ Ègbè, ẹ ra oògùn ara ń bẹ̀. Ẹ̀yin tí ẹ wà ní Mátógún, ẹ ra oògùn ara ń bẹ̀ náà. Ẹ̀yin tí ẹ wà ní Fádèyí, ẹ rí oògùn ara ń bẹ̀. Oògùn ara ń Kòròdú. Nọ́mbà yìí náà ni kẹ́ pè, á lè júwe ibi tó bá súnmọ́ ọ̀dọ̀ yín fún yín láti rí àwọn oògùn ara. Àǹfààní wà fún àwọn tó fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ewé àti egbò nílé iṣẹ́ Bàbá Aládò Herbal Research Center láti kọ́ ẹ̀kọ́. Bẹ́ẹ̀ dẹ̀ náà ni láti ka ìwé, yàtọ̀ sí pé a fẹ́ kọ́ ní practical one, theoretical one náà wà ń bẹ̀. Tó yẹ pé èyí lè fi kọ́ nípa ohun tó ń jẹ́ herbalism and natural medicine. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run, a ò bá ní ṣe àárẹ̀ tí ò gbóògùn. Ẹ pè mí, á fún wa ní ìmọ̀ràn àti àlàyé. Ẹ rí i pé kí iṣẹ́ tó tẹ̀lé ó standard débi pé yunifásitì kan ní USA wọ́n á lè recognize èèyàn. Ẹ mọ̀ pé ó kù ní wàsá. Àwọn oògùn wà ní chemist káàkiri,
a ní tá a ṣe sí capsule a ṣe sí àwọn ike tó mọ́ torí pé kò ń ṣe pé kí wọ́n fàyè ra oògùn kan wá bò sínú ike kan àbí ní láìlọ́ọ̀nù kan wá dì í kan wá gbé fún a máa páàkì ẹ̀ ní ti ìgbàlódé bá ṣe páàkì ẹ̀ yìí á dẹ̀ sẹ́ǹdì ẹ̀ sóńtọ̀ tó bá ní á kàn wọ́n lára ní ìrọ̀rùn pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run ọba a ò tó ní fi kún tó ń ṣe wá o ó ní wàá lọ ra tí kò wá òkè bẹ́ẹ̀ kó tó fi kún tó ń ṣe nìyẹn gbọ́dọ̀ lọ ra nǹkan ìdọ̀tí bẹ́ẹ̀ kó fi kún ẹbí sí iléeṣẹ́ wa iléeṣẹ́ Holy Peace Herbal Research Center ẹ gbà pé nípa ewé àti egbò àá náà ń tẹ̀lé àfigagbága pẹ̀lú àwọn tó wà lókè òkun ni. ẹ ṣeun púpọ̀ bàbá aládò bá a ṣègùn olúbàrìbá fún àwọn àlàyé tẹ́ ẹ ṣe nípa ìlò ewé àti egbò láti fi ṣètọ́jú àwọn àìsàn tí ń takú wọn lé táwọn àwòsàn náà sì ń mú eré níwọ̀n ìgbà tí wọ́n bá ti rí ewé àti egbò tó mọ́yán lórí. àdúpẹ́. Ọlákúnlé Fásùgbà ló kọ mi títí ìgbà míì tá a máa pàdé pírí lòlógó jí a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ àní fàìsàn ló gbà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. Pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Top Farm Foods àwọn oúnjẹ tiwantiwa aṣaralóore. Top Farm Foods ń ṣaralóore. Yam flour ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour èrè gbẹrẹfun, rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tún tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ìkòròdú Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222 website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us.